gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan gómìnà tí a ń sọ̀rọ̀ yìí kì í ṣe gómìnà ẹgbẹ́ APC nìkan gómìnà ẹ̀yin ni gómìnà tèmi náà ni ó dẹ̀ pọn dandan tí ọmọ ọba tó bá lọ léèwé tó dé tó rí bàbá lọ́jọ́ kìíní àbọ̀jọ́ kejì á béèrè lọ́wọ́ ìyá pé ibo ni bàbá mi wà so ẹ̀tọ́ wa ni láti béèrè pé ibo ni gómìnà á wà èyí dẹ̀ ni nǹkan tá a fi ń béèrè fún torí pé kí ni a mọ̀ pé ó fẹ́ rẹ gómìnà díẹ̀ ṣùgbọ́n gómìnà ti wá padà wá láti sọ pé ara àwọn ti yá o gbogbo balẹ̀ ara ọ̀tá ń le lérò tó wá jẹ́ wípé nígbà tára bá ti yá tán ṣe ló yẹ kọ́mẹ̀sì máa bá iṣẹ́ wọn lọ àwa rí pé ààrí gómìnà mọ́ òun la fi ń fi ẹ̀hónú náà pé gómìnà wa dà torí pé kí ni iṣẹ́ gómìnà olóyìnbó máa ń pè ní full time job it's not a part time job lórí ìlú tàbí bèrè pé gómìnà. ó ṣe ní láàánú pé à ń fi òṣèlú ṣe gbogbo nǹkan tí à ń ṣe lẹ́yìn ikú Yar'Adua àwọn modification kan wà yìí tó ń pè ní pé wọ́n tún nǹkan ṣe sí section 190 of our Nigerian constitution as amended tó túmọ̀ sí wípé tí gómìnà bá ti ní sí láyìíká ó gbọ́dọ̀ fi ìwé ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ aṣòfin láàárín ọjọ́ that's 21 days pé òun ò ní sí ní àrándò ọjọ́ mọ́kànlélógún ló dẹ̀ túmọ̀ wípé á fún igbákejì ẹ̀ kó máa bá iṣẹ́ lọ ẹ̀ẹ́dẹ̀ rí pé gómìnà ṣe bẹ́ẹ̀ láìpẹ́ yìí nígbà tí ó rí pé òun máa pẹ́ ní ìrìnàjò tó lọ igbákejì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ báyìí jẹ́ pé wọ́n ti wá padà wá tọ́nà ti padà wá bó lè jẹ́ pé ààrí wọn fún ìwọ̀nba ìgbà kan tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìrí wọn àwa lérò pé ó tún yẹ kí wọ́n tún tẹ̀lé òfin amòfin ní gómìnà wa a dẹ̀ gbà pé ó yẹ kó tẹ̀lé òfin kó má lọ rò pé àwa táwa ní ìpínlẹ̀ Ondo à ń ṣe ẹni pé kí ni òfin sọ ẹni kí irú òfin wo. nǹkan tí òfin sọ ni wípé ó gbúdọ̀ gbé kalẹ̀ fún igbákejì kíyẹn máa bá aṣẹ́ lọ kò gbúdọ̀ sí ìdíwọ́ àbí ìdádúró fún ìjọba tẹ́ ẹ bá wo ìgbà tí COVID wà ẹ rí i pé olúkálukú ń ṣiṣẹ́ láti ilé wá wọ́n ṣe fídíò wọ́n ṣe ìjáde ti ní gómìnà àwa ò ṣetán láti ta àbùkù wá gómìnà wa lórí ìlera ara rẹ̀ ṣùgbọ́n kọ́tà ń sọ ni wípé tí ara gómìnà bá yá tí kò dẹ̀ lè ṣiṣẹ́ tó yẹ kí ó ṣe ó pọn dandan pé kó fi iṣẹ́ òun lẹ̀ kó lọ bójútó àìlera ara rẹ̀ ṣùgbọ́n a ní àwọn tó pọ̀ tó lè ṣe àkóso ìdí ni wípé tí apá ọ̀tún tó bá ra apá ọ̀tún apá òsì á lè ṣe kí ni a tún lè ràn án lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọkọ̀ fẹ́ máa sọ ilé yìí jù mo bá lè sọmọ kó wọ́n àwọn adi wípé wọ́n ní tó dáa ti ń gbọ́ àwọn àyè sọ ó lè jẹ́ pé fìlà máa wò bẹ̀ la kọ sí tó fi sọ wípé igbákejì gómìnà òun ló ń sọ ọ̀pọ̀ táwọn ẹgbẹ́ PDP máa ṣe kò sí bá ti lè sọ ọ̀rọ̀ yìí tí àní máa sọ kan ọ̀rọ̀ igbákejì gómìnà ṣùgbọ́n àyesọ ọ̀rọ̀ ni ó dúró náà kí wọ́n bẹ̀rẹ̀ sí kúrò ní ọ̀tún lọ́sì ṣùgbọ́n a fẹ́ jẹ́ ká ṣe nǹkan tẹ́ pé ìpínlẹ̀ Ondo á jẹ́ ìpínlẹ̀ àmúyọ̀gàn ẹ̀ẹ́dí pé àìsílẹ̀ gómìnà wọ́n ní ilé kékeré ní àìsílẹ̀ lóbìnrin tó bá ṣe gbé òun ilé ojú ọ̀rọ̀ àgbà ilé di ilé òkété so ìdí ni dájọ́ pé gómìnà wa dà lọ́wọ́ tẹ̀lé pé agbára ẹ̀ ò sí láti tẹ̀síwájú ní tẹ́gbọ́n ṣe ó gbé ìjọba lẹ̀ kí a lè tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ondo. orúkọ mi ni amòfin Oluṣẹyẹ ọmọ Olújì èmi ni akọ̀wé ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Ondo.